nítorí ẹ̀sùn ìpànìyàn adájọ́ ju ọmọ ẹgbẹ́ awakọ̀ Ọ̀ṣun sátìmọ́lé. ọ̀kan lára àwọn ọmọ ìgbìmọ̀ ẹgbẹ́ awakọ̀ Transport Management System tíjọba gómìnà Adeleke yàn lọ́ṣun, Oyeyemi Ọlálẹ́kan, ní adájọ́ ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà nílùú Òṣogbo ti ní kó lọ́ọ́ máa nájú lọ́gbà ẹ̀wọ̀n ìlú Iléṣà lórí ẹ̀sùn ìpànìyàn. bákan náà ni wọ́n tún fi ẹ̀sùn ìgbésùnmọ̀mí, ìdìtẹ̀ àti bíba nǹkan jẹ́ kan Lálẹ́kan, ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Emma, lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun kéde pé àwọn ń wá Emma ní gómìnà yàn án sínú ìgbìmọ̀ alákòóso àwọn awakọ̀ kó tó di pé ọwọ́ àwọn agbófinró tẹ̀ ẹ́ lọ́dún tó kọjá. gẹ́gẹ́ bí àwọn agbèfọ́ba eléyìí tí Rabiu Usman kò sòdí ṣe sọ ní kóòtù, wọ́n ní láàrin oṣù kejì sí oṣù kọkànlá ọdún 2022 ni Emma hu àwọn ìwà búburú náà. lára àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó yìnbọn pa Oyewale Sheriff lágbègbè Ayétòrò nílùú Òṣogbo lọ́jọ́ 28 oṣù kọkànlá ọdún 2022. bákan náà ni wọ́n ló tún pa Tọ́pẹ́ àti Múráínà Láyíwọlá lóríta CMS lọ́jọ́ 27 oṣù kejì ọdún 2022, tó sì tún yìnbọn pa Tajudeen Rabiu lọ́jọ́ 5 oṣù kẹjọ ọdún náà lágbègbè Ayépé nílùú Òṣogbo. Usman ṣàlàyé pé àwọn ẹ̀sùn náà lòdì bẹ́ẹ̀ ló ní ìjìyà nínú lábẹ́ abala 26 òfin ìwà ìgbésùnmọ̀mí ti ọdún 2022 àti 2013 tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ń lò. nígbà tí wọ́n ka àwọn ẹ̀sùn mẹ́wẹ̀ẹ̀wá tí wọ́n fi kàn án sí i létí ní kóòtù lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù yìí, Emma sọ pé òun kò jẹ̀bi wọn. bẹ́ẹ̀ ni agbẹjọ́rò rẹ̀ Edmond Briomoni rọ ilé-ẹjọ́ láti fààyè bẹ́ẹ̀lì sílẹ̀ fún un. àmọ́ ṣá, Usman rawọ́ ẹ̀bẹ̀ sí kóòtù lórúkọ àwọn agbèfọ́ba pé kí adájọ́ sún ìgbẹ́jọ́ náà síwájú kí òun lè ráàyè gbé ìwé wá láti fi tako àrọwà bẹ́ẹ̀lì olùjẹ́jọ́. nínú ìdájọ́ rẹ̀, onídàájọ́ Emmanuel Ayọ̀ọ́lá pàṣẹ pé kí wọ́n lọ́ọ́ fi olùjẹ́jọ́ pamọ́ sọ́gbà ẹ̀wọ̀n títí di ọjọ́ 19 oṣù kẹta ọdún yìí. ó ní kí agbèfọ́ba mú ìwé tó bá fẹ́ mú wá lọ́jọ́ náà kí òun sì lè ka ìdájọ́ òun lórí àrọwà abala méjèèjì. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.